já tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì tí Arólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájọ balẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún òwò ojú náà ní fún etí tẹsí fi ń gbọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnjalejò dé ta mọ́ aṣojú mọ́ máwòrán àti tìgbọ́ ìtẹ́jọ́ olùfẹ́ mi ibẹ̀ ti mọ̀ pé kókó oníròyìn mo ní kọ̀ọ̀kan máa gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ṣáájú àkókò náà wá ń kọ́ orúkọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi ń jẹ́. kì í ṣe pé a kórìíra ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ìṣèjọba rẹ̀ ò dára fún àwọn mẹ̀kúnnù ó sì ń fari apá kan dákan sí èyí tó ń ṣègbè fáwọn ènìyàn bíi tirẹ̀ Ọmọyẹlé Sowore ló sọ èyí di mímọ̀. ẹjọ́ mi kọ́ ni ètò ààbò tó mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Benue ohun tí mo jogún lọ́wọ́ gómìnà àná olèmí náà ń ṣiṣẹ́ tọ̀ yìí gómìnà Alia ló sọ èyí di mímọ̀. ọwọ́ àjọ NDLEA ti tẹ arìnrìn-àjò áàjì tó ṣe bẹ́ẹ̀ gbé egbògi olóró ní lọ sí orílẹ̀-èdè Saudi. ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ọ̀pọ̀ ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ni kò bá tún ti ṣe bẹ́ẹ̀ ṣòfò báyìí ní ìpínlẹ̀ Benue lásìkò ìkọlù àwọn báńdíìtì tó wáyé. ọ̀rọ̀ burúkú sòde páropáro kónílé-ó-gbélé ló ṣe bẹ́ẹ̀ tó wáyé ní àwọn apá ibìkan ní ilẹ̀ Ìgbò látàrí ìrántí àwọn akọni ilẹ̀ Biafra tó ń ṣe. àwọn agbébọn ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Delta ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ náà ti ṣe bẹ́ẹ̀ jí gbé wọgbó lọ báyìí nígbà tẹ́rù sì ń bá àwọn tó kù ní inú ìlú náà. àwọn ọmọ ogun ilẹ̀ yìí mà ti ṣekú pa olórí àwọn agbésùmọ̀mí tó tán kó owó tabua lé lórí pé ẹni tó bá rí yóò gba owó tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà àmọ́ báyìí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ dẹ́mi rẹ̀ légbodò ní ìpínlẹ̀ Borno. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí kì í máa ṣe pé a kórìíra ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ìṣèjọba rẹ̀ ò dára fáwọn mẹ̀kúnnù níṣe ló ń fari apá kan dákan sí tó sì ń ṣègbè fáwọn ènìyàn bíi tiẹ̀ Ọmọyẹlé Sowore ń sọ èyí di mímọ̀. olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú AAC lọ́dún 2023 Ọmọyẹlé Sowore olómọ̀ṣẹ́ àlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán chánẹ́ẹ̀lì lẹ́mìí níbi tó ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn atọ́kùn ètò ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé sẹ́rí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó dà ó burúkú ju ti àtẹ̀yìnwá lọ ó ní kì í ṣe pé àwọn kórìíra ìṣèjọba náà ní kì í ṣe pé ìjọba ọ̀hún ó ní ṣe ègbè fáwọn ènìyàn náà rí jájẹ ní àwùjọ àti àwọn tọ́jọ wà ní ipò nínú òṣèlú tó sì fìyà jẹ àwọn mẹ̀kúnnù nígbà tí ó mọ̀ ṣe àpẹẹrẹ àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ tó mọ̀ ní 70,000 naira ètò ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe oníṣẹ́rí owó ọ̀hún kò ní ìtumọ̀ kankan rárá sí ti àtẹ̀yìnwá níbi tó ti gba 15,000 naira tẹ́lẹ̀ ó nítorí wípé bí nǹkan ṣe rí lásìkò ọ̀hún ó kọ́ ní nǹkan rí lásìkò yìí ó ní 70,000 naira náà kò tó nǹkan kan táwọn òṣìṣẹ́ tán lè rí lò àbí fi ṣe ohun rere tó bá wù wọ́n lókè pẹ̀ torí gbogbo nǹkan òun náà ló ti wọ́n lọ́jà báyìí ó ní àwọn tí nǹkan náà tó pé fún jùlọ nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ni àwọn ènìyàn tó wà ní òkè bíi ti ààrẹ lọ́jọ́ ń ṣe ìjọba yìí ọ̀rọ̀ pọ̀ tó Ọmọyẹlé Sowore tó sọ ṣùgbọ́n ó jẹ́ ká mọ̀ pé kì í ṣe pọ́n kórìíra ìṣèjọba rẹ̀ o àmọ́ òótọ́ ọ̀rọ̀ kò ní ká mọ̀ sọ̀hún nípa bí ìṣèjọba náà bó ṣe ń fari apá kan tó sì dáká kan sí tó ń ṣègbè fáwọn ènìyàn tó jọ wà ní orí àlééfà. There's nothing in my view that I can look at. We're talking about the economy. By the time they came, it was 460 naira to $1. Now it's about 1,600 naira to $1. If you compare that to wages and salaries, whatever it is they're earning and workers are earning now, which is 70,000 naira for most of workers, is in terms of value, is less than what they used to earn when it was 15,000 naira per month, when you look at the value of the Nigerian currency. So the only people who are making progress, I must admit, are those people in the executive branch. You know, the president just bought himself a brand new jet. He has the best medical insurance in the world. He travels to France anytime he coughs. Governors of states are collecting 4 times what used to be their monthly allocation and squandering
embezzling it. The local government autonomy that they said was going to happen, after the Supreme Court made a decision on it, the president reversed it. And when you talk about all of this, you can imagine that it's still the same minority that is having the biggest take-home pay in Nigeria, while the rest of the country suffer. And we're not just saying this for the sake of opposing the regime. We're saying it because it's the truth. Nigerians and their large numbers are suffering. And before I came on the show, I also have listened to some of you saying, well, things are really bad. But things are worse than you can even express on air. Ẹ káàbọ̀ padà. Ẹjọ́ mi kọ́ ni ètò ààbò tó mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Benue báyìí. Ohun tí mo jogún lọ́wọ́ gómìnà àná, òun náà ni mò ń ṣiṣẹ́ tọ̀. Gómìnà Alia ló sọ èyí di mímọ̀. Gómìnà ìpínlẹ̀ Benue Yasit Alia onímọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tó ń ṣe ayẹyẹ ọdún kejì rẹ̀ lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Benue, èyí tí ó wáyé ní agbègbè tó pè ní IBB Square Makurdi, olúlu ìpínlẹ̀ Benue, nígbà tí Alia tí ó mọ̀ ṣe àlàyé lágbọ́n ti ètò ààbò tó mẹ́ẹ̀ oníṣẹ́ rí amúkún ẹrù ẹwọ òkè lẹ́wọ̀n ẹ̀wòsàlẹ̀ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Oníjọba tàná lábẹ́ aláṣẹ àti olùdarí Samuel Ortom tó gbé ìjọba sílẹ̀ fún òun, ó ní àtòrí ìjọba náà ó ní ètò ààbò ló ti di bóòlọ kó yá mi tó sì ti di ntòdẹnukodò bí ẹ̀rọ afami. Oníbàṣẹ pànìyàn lọ́tún pànìyàn lósì, orí òun kọ́ ló ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n òṣìṣẹ́ lórí bí ètò ààbò náà ló sì tún péye sí i. Táìsí ètò ààbò ló sì gbénúgbẹ́ máa wò wọ́n ràn bíi nǹkan míì ní ìpínlẹ̀ Benue nínú akitiyan èyí tó ní àwọn ti gùn lé láti ibi ọdún méjì tó ti wà lórí àléfà. Òun náà ní ti ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó pe orúkọ wọn ní Operation Ayam Uyo, èyí tó ní àwọn ènìyàn náà ń gbógun ti àwọn Fúlàní darandaran àtàwọn báńdíìtì tó fi máwọn míì tó ń fẹ̀mí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún tó ń fi ń tàfàlà. Bẹ́ẹ̀ náà ló tún ṣe ní àlàyé pé ọ̀gọ̀rọ̀ ọkọ̀ ìlọ́ọ̀sì làwọn ti pín fáwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè jẹ́ kí ìrìn wọn kó máa yá gaara sí i. Bẹ́ẹ̀ náà ni ti àwọn ọkọ̀ míì fáwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù. Ọ̀kadà ńkọ́ ó lòun náà gbẹ̀yìn fáwọn ènìyàn ọ̀hún látàrí kí ètò ààbò kó túbọ̀ lè gbópọn sí i kó sì lè tẹ̀síwájú. Òun náà ní gbogbo akitiyan yìí ó wá ní káwọn olùgbé ìpínlẹ̀ Benue kán fọwọ́ wọ́nù kán sì ṣe sùúrù fún òun pẹ̀lú bí òun ṣe ń ṣiṣẹ́ takuntakun báyìí láti lè jẹ́ kí ètò ààbò tó péye kó ṣe bẹ́ẹ̀ kó wà ní ìpínlẹ̀ Benue. Ìpínlẹ̀ Benue ó ní àkọsílẹ̀ àwọn ènìyàn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jáde láyé jùlọ ló pọ̀ sí jù nínú èyí tí ìròyìn jáde lójoojúmọ́. Tá a sì tún máa mẹ́nuba ìròyìn rẹ̀ láìpẹ́ yìí nínú ìròyìn tẹ́ ń wò yìí nínú ìkọlù tó tún wáyé nípínlẹ̀ Benue. Security remains a top priority. Although we inherited a fragile security situation, we have taken bold steps towards restoring safety of lives and property, as well as maintenance of law and order. The establishment of Anyamyo, a security outfit backed by legislation, has empowered law enforcement agencies to tackle insecurity head-on. We have distributed Hilux vans, security vehicles, and motorcycles to various mainstream sectors. Ọwọ́ àjọ NDLEA ti tẹ arìnrìn-àjò áàjì méjì èyí tán gbé egbògi olóró lọ sí orílẹ̀-èdè Saudi. tó jẹ́ ọ̀gá àgbà fájọ NDLEA èyí tó ń rí sí lílò àti gbígbógun ti egbògi olóró ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ọ̀gágun Buba Marwa òun ló máa fi ìròyìn náà tó fi léde síta lásìkò ìpàdé àwọn ìgbìmọ̀ tó ń rí sí bí àdínkù yóò ṣe bá gbígbé egbògi olóró àti lílo egbògi olóró ní orílẹ̀-èdè Nàìjíríà lásìkò ọ̀hún ó ní ọ̀gágun pátápátá náà ló ṣe àlàyé wípé àwọn fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn méjì tó jẹ́ ọ̀dọ́kùnrin tó ń gbìyànjú láti gbé egbògi olóró kokéènì lọ sí orílẹ̀-èdè Saudi nínú tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ fi ìrìn àjò iṣẹ́
ilẹ̀ mímọ́ ájì tán fi bojú láti fi ṣiṣẹ́ burúkú ọwọ́ wọn náà. Ó ní ó yà ọ́ lẹ́nu lórí bí àwọn ènìyàn ṣe ń sá sábẹ́ ẹ̀sìn láti fi bà ẹ̀sìn lójú jẹ́ àti láti fi wu ìwà burúkú tọwọ́ wọn. Ó ṣe ní àlàyé pé níbi ọdún méjì kan sẹ́yìn báyìí lọ́wọ́ tẹ àwọn ènìyàn mẹ́ta kan nínú èyí tí àwọn náà gbé egbògi olóró lóbìnrin tí wọ́n lọ sí orílẹ̀-èdè Saudi. Ó láwọn ènìyàn ọ̀hún wọ́n máa ń lo àǹfààní àsìkò ìrìn àjò lọ sí ilẹ̀ Saudi láti fi gbé egbògi olóró gẹ́gẹ́ bí ìṣe tiwọn tí wọn ò sì sí nínú ẹni tí ó lọ ń ṣe iṣẹ́ ájì bí tí wù kó mọ wọn yóò. Àwọn ènìyàn náà ti wà ní àhámọ́ wọn báyìí o nígbà tán ní láìpẹ́ ilé ẹjọ́ yóò gbà wọ́n lóǹtẹ̀. Ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ọ̀pọ̀ ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ni kò bá tún ti ṣe bẹ́ẹ̀ lọ báyìí ní ìpínlẹ̀ Benue lásìkò táwọn báńdíìtì tá tún ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́. Àwọn akẹ́kọ̀ọ́ government secondary school tó wà ní Òdùgbò lásìkò tán ṣe ìdánwò WAEC lọ́wọ́ ní nǹkan bíi déédéé aago kan àbọ̀ ọ̀sán. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lánàá tí ń ṣe ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí níbi tán ti ṣe ní àlàyé wípé àwọn báńdíìtì ọ̀hún náà ṣe bẹ́ẹ̀ dé sí ibi táwọn akẹ́kọ̀ọ́ náà tán ti ṣe ìdánwò lọ́wọ́ tán sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kólekóle èyí tí wọ́n ní àwọn agbófinró tán jẹ́ 80-man patrol team òní wọ́n mà ṣe bẹ́ẹ̀ tètè gbọ́ sí ìró ìbọn ọ̀hún tán sì yọjú sí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n jọ rọ̀jò ìbọn fúnra wọn èyí tó mú kí àwọn oníṣẹ́ láabi ọ̀hún kán fò ókè kán rajà tán sì fi tán ṣe bẹ́ẹ̀ dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ìdánwò WAEC lọ́wọ́ ní ìpínlẹ̀ Benue. Àmọ́ o níṣẹ́ náà tó sún síwájú tán tún lọ rè sọsẹ́ ní agbègbè ibòmíì èyí tó pè ní Ojime abúlé tí ó ń jẹ́ Kweyi ní ìjọba ìbílẹ̀ Mbala ní nǹkan bíi déédéé agogo 6 ìrọ̀lẹ́ lánàá òde yìí. Òun náà ní ìṣẹ̀lẹ̀ náà ó wáyé níbi tí wọ́n ṣekú pa àwọn ènìyàn 3 ètò pé orúkọ wọn ní Valumu Peter Aba àti Godwin Kisheumba àti Theophilus Tereshe nínú èyí tí wọ́n ní àwọn mẹ́ta náà pa ní ìfọnáfọnṣu lásìkò tí wọ́n ya kúrò níbi táwọn agbófinró náà ti lé wọn ní àlejò dúbọlẹ̀ yìí. Wàyí o níṣẹ́ làwọn ènìyàn náà sá kíjokíjo láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ara wọn nínú ìtàṣe àfihàn fídíò báwọn ènìyàn náà wọ́n ṣe ń sá káàkiri lásìkò tí gómìnà Yasinti Alia tó sì ń ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ọdún méjì tó lò lórí àlééfà òun lẹ̀mí àwọn kan tó ń ṣe bẹ́ẹ̀ tó ń bọ́ lọ́jọ́ náà. Ẹ tún káàbọ̀ padà. Ọ̀rọ̀ burúkú mà ṣe bẹ́ẹ̀ sòde páropáro onílé-ó-gbélé tó wáyé láwọn apá ibì kan ní ilẹ̀ Ìgbò látàrí ìrántí àwọn akọni ilẹ̀ Biafra. Rántí wípé ikọ̀ IPOB látẹni tó jẹ́ alukoro wọn Emma Powerful ló ti fi ohun náà léde láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn wípé lẹ́nìí tí ń ṣe 30 ọjọ́ inú oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí ó ní àwọn ènìyàn wọ́n ṣe kónílé-ó-gbélé láti fi ṣe ìrántí fún àwọn akọni ajìjàǹgbara ilẹ̀ Biafra èyí tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ nínú èyí tí wọ́n lé ní mílíọ̀nù kan lásìkò ọ̀hún èyí tí wọ́n sọ di mọ̀ pé láàrin ọdún 1967 sọdún 1970 òní ogun náà ló fi wáyé. Láti ìgbà yìí wá òní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ayẹyẹ ìrántí fún àwọn akọni ọ̀hún tó fi ẹ̀mí wọn lélẹ̀ ní ilẹ̀ Biafra èyí tí wọ́n máa mú 30 ọjọ́ oṣù karùn-ún ọdún tá a wà yìí lẹ́nìí tí ń ṣe 30 ọjọ́ náà ó ní òde ṣe bẹ́ẹ̀ tó dá páropáro láwọn apá ibìkan níbi tá a ti rí Enugu tí ń ṣe olúlu ìpínlẹ̀ Enugu, Onitsha àti Awka tó fi mọ́ Umuahia àti Owerri pẹ̀lú Abakaliki tó ń ṣe olúlu ìpínlẹ̀ Ebonyi. Àwọn ọjà ilé ìfowópamọ́ ilé iṣẹ́ lóríṣiríṣi àtàwọn ilé ìwé onígbé àgádágodo ti pa látàrí pé àwọn náà ṣe bẹ́ẹ̀ fi ọ̀wọ̀ fún àwọn akọni tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ ní ilẹ̀ Biafra. Ṣé bó ṣe lè wù kí ojú ọ̀run kó ṣe bẹ́ẹ̀ funfun tó àmọ́ láwọn dúdú kọ̀ọ̀kan láwọn apábì kan ní ilẹ̀ Ìgbò ọ̀hún níṣẹ́ làwọn kan jáde tá sì bọ́ sí ibi iṣẹ́ wọn ibi tá ti ráwọn ilé iṣẹ́ ilé ìfowópamọ́ ilé ìwé tí wọ́n ti jáde wípé àwọn ò ṣe kónílé-ó-gbélé o láti fi ṣe ìrántí Chukwuemeka Odumegwu Ojukwu tí wọ́n gbàgbọ́ pé ó jẹ́ bàbá fún ilẹ̀ Biafra nínú ogun tó wáyé ní ọdún 1967 sí 1970.
àwọn agbébọn náà máa ṣe bẹ́ẹ̀ ti ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Delta o. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ náà sì ti ṣe bẹ́ẹ̀ ti gbé wọnú gbó lọ báyìí nígbà táwọn tó kù tá sì bẹ̀rù nínú ìfonífojì. Agbègbè tó pè ní Abraka tí ń bẹ ní agbègbè Delta State University èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Delta ó ní àwọn akẹ́kọ̀ọ́ náà ti fi ohùn léde tó sì ti fi gbé ta báyìí pé ẹ̀mí àwọn ò mọ̀ dé torí wípé gbogbo ìgbà ó ní àwọn ajínigbé náà ṣe bẹ́ẹ̀ ya wọ àdúgbò àwọn tó sì ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wọ inú igbó lọ nígbà tí wọ́n máa ṣe àlàyé wípé akẹ́kọ̀ọ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Clinton Odomudo èyí tí wọ́n jí gbé ní ọjọ́ 25 oṣù karùn-ún ọdún tá a wà yìí ó ní wọ́n sì ní àlàyé pé wọ́n tún ṣe bẹ́ẹ̀ de ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tí òun gbé owó ìtúsílẹ̀ ránsọ́ọ̀mù lọ fún wọn ní inú igbó ọ̀hún tí wọ́n tún de òun náà mọ́lẹ̀ wípé kẹ́lòmíì tún gbé ránsọ́ọ̀mù tiẹ̀ náà wá ó ní lẹ́yìn tí wọ́n dúró tí wọn ò rí ẹnikẹ́ni ó ní wọ́n fínúfíndọ̀ tú àwọn ènìyàn méjèèjì náà sílẹ̀ ó ní bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe ń ṣọṣẹ́ ní àárín àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún láti ọjọ́ tí ó ti pẹ́ táwọn sì ti ké gbàjarè sáwọn tí ọ̀rọ̀ kàn pàtàkì jùlọ àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣùgbọ́n tán ni wọn ò tí ì rí nǹkan kan ṣe sí ìgbé àwọn tó sì fi ọ̀rẹ́ rẹ̀ mú ètò ààbò tí ń bẹ lórí àwọn akẹ́kọ̀ọ́ ní Abraka yìí bákan náà náà ṣe ní àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn làwọn ti ṣe ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọn ò tiẹ̀ rí tàwọn rò lábẹ́ bó ṣe lè wù kó rí báyìí o wọ́n ti wá fi ohùn léde wípé àwọn fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún ní ọjọ́ mẹ́ta péré láti fi tètè bá wọn wá ojútùú sí ìjínigbé àti ìgbéni gbowó táwọn ajínigbé náà tán ṣe ní ìpínlẹ̀ Delta lórí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún. Wọ́n ní bí ìjọba bá ti wá kùnà láti wọ ojútùú sí ìṣẹ̀lẹ̀ náà ìwọ́de tó lámìlaka èyí tí yóò sì ṣe bẹ́ẹ̀ dá nǹkan míì sílẹ̀ òun làwọn yóò ṣe. Àwọn ọmọ ogun ilẹ̀ yìí máa ti ṣe bẹ́ẹ̀ pa olórí àwọn agbésùmọ̀mí èyí tán kó owó gọbọ ilé lórí pé ẹni tó bá rí i níṣe ni yóò gba mílíọ̀nù lọ́nà 100 náírà. Ní ìpínlẹ̀ Borno òun ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa olórí àwọn agbésùmọ̀mí tán ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn paraku èyí tán wá káàkiri orílẹ̀-èdè yìí nílẹ̀ tí ìjọba sì ní tó bá ṣe bẹ́ẹ̀ torí mú àbí tó mọ ọ̀nà rẹ̀ àwọn yóò fún ní mílíọ̀nù lọ́nà 100 náírà ètò orúkọ tiẹ̀ sì jẹ́ Abu Fatima. Sí ìyàlẹ́nu níṣe ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ti padà ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ògbóǹtarìgì agbésùmọ̀mí ọ̀hún gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlàyé pé ikọ̀ ọmọ ogun 19 Brigade of Sector 3 Operation Adinkayi òun náà máa ṣe ìkọlù sí ibùba agbésùmọ̀mí ọ̀hún ní inú igbó tó farasinko sí ní ìpínlẹ̀ Borno tá sì bẹ̀rẹ̀ sí ní rọ ojú ìbọn fúnra wọn bí ìgbà tẹ́lẹ̀rẹ̀ fújì tó ń ṣe bẹ́ẹ̀ dábìjọ́ bolẹ̀ fáwọn olólùfẹ́ rẹ̀ ṣe é mọ̀ pé bí irin bá kanrin èkó máa ṣe bẹ́ẹ̀ tẹ̀ fún kan níṣe ní kọ́mọ́gún lẹ̀ yìí náà ṣe bẹ́ẹ̀ fi ìbọn tú àwọn ènìyàn náà ká níbi tí wọ́n farasinko sí níbi tí wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọlẹ́yìn fún oníṣẹ́ lábẹ́ ọ̀hún ó ní wọ́n kú ní ìfọ́náfọ́nso bó tilẹ̀ jẹ́ pé Abu Fatima ó ní wọ́n mú ní ààyè àmọ́ látàrí ọgbẹ́ ìbọn tó ń bẹ ní ara rẹ̀ níṣẹ́ ló padà jáde láyé ṣáájú kí wọ́n tó gbé dé ilé ìwòsàn. Èyí jẹ́ àṣeyọrí ńlá fún ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí lórí ọ̀daràn tó ti kéde rẹ̀ látọjọ́ tó ti pẹ́ pé wọ́n ń wá káàkiri. Dídùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ṣùgbọ́n kí n tó máa lọ kókó tí mo pẹ̀kẹ́lù ńkọ́ ẹ̀jẹ̀ tó ń mú wá fún ìrántí lẹ́ẹ̀kan sí i. Ọmọyẹlé Sowore ló ṣe ní àlàyé pé kì í ṣe páwọn kórìíra ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n níṣe ni ìjọba rẹ̀ ń ṣègbè fáwọn ènìyàn kan ju àwọn ènìyàn kan lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà lásán dúró wípé gómìnà ti ìpínlẹ̀ Benue Yazinti Alia ló ní òun kọ́ ni òun dá àìṣètò ààbò sílẹ̀ ní ìpínlẹ̀ òun àjogúnbá ni láti ọ̀dọ̀ ìjọba àná. Àmúwápẹ́ ọwọ́ àjọ NDLEA ló ti àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ hajj méjì èyí tán gbé egbògi olóró ní lọ sí orílẹ̀-èdè Saudi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni kò bá tún ṣe bẹ́ẹ̀ jáde láyé lénìí bí kì í ṣe ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tán tètè dá sí ọ̀rọ̀ náà lásìkò tí àwọn agbésùmọ̀mí tán ṣe ìkọlù sáwọn akẹ́kọ̀ọ́ tán ṣe ìdánwò WAEC lọ́wọ́ ní ìpínlẹ̀ Benue. Ọ̀rọ̀ burúkú lánàṣòde páropáro pẹ̀lú kónílé-ó-gbélé tó wáyé ní àwọn apá ibìkan ní ilẹ̀ Ìgbò. Bẹ́ẹ̀ lásán bí wọ́n pa àwọn agbébọn náà ti ń ṣe bẹ́ẹ̀ da àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Delta láàmú báyìí pẹ̀lú bá ṣe ní wọ́n jí àwọn gbé lóòrèkóòrè àti gbogbo ìgbà.
nígbẹ̀yìngbẹ̀yìn ìròyìn aṣọ́dúnmọ̀ pé àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ti pa olórí àwọn agbésùmọ̀mí ìtàn kó owó ńlá lé lórí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá bá wọn rí yóò gba 100 mílíọ̀nù náírà. títí di àkókò tí tún máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí ó kọ́ mi ò ní yí padà o àyànfẹ́ Elédùmarè náà ni ó dàbọ̀.